ọjọ́bọ̀ lónìí, ire gbogbo àánú Ọlọ́run kó máa bọ̀ lọ́dẹ̀ nìkan àwa àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣojú Àlàmísì ọjọ́ kẹrin nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adélúgà lóníròyìn. Síwájú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká yóò fi lọ́kùn náà láàbá padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwà òun mà ló ti gbé ìgbésẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú bó ṣe já ewé ìgbélé rẹ̀ o fún gbogbo àwọn alága alábòójútó ìjọba ìbílẹ̀ 18 àti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè eléyìí tó gbé igun mẹ́rin ìpínlẹ̀ Ondo dúró wípé kí wọ́n lọ rọ́kúnlé o látàrí ìgbésẹ̀ àti ìwé kan èyí tó gbà nílé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìròyìn ti fi yé wa tẹ́lẹ̀ rí wípé ilé ẹjọ́ gíga kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo látọwọ́ adájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún eléyìí tó wà ní ìpínlẹ̀ Ondo ló ti fìgbà kan dá ẹjọ́ náà wípé ohun gbogbo tó bá ti ní ìbẹ̀rẹ̀ òun náà ló máa ní òpin o, wípé àwọn alága ìjọba ìbílẹ̀ afúnṣọ́ eléyìí tá a mọ̀ sí kíátìkà wípé àsìkò wọn ti tó, wọ́n ti parí sáà ìṣàkóso afúnṣọ́ wọn o kí oníkálukú wọn kó lọ rọ́kúnlẹ̀. Èyí tó fà á tí gómìnà Ayédàtiwà o tó gbé ìgbésẹ̀ náà lánàá ti ṣe ọjọ́rú Wednesday pẹ̀lú bó ṣe kéde láti ẹ̀ka iléeṣẹ́ ọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ti ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n mú ìwé rẹ̀ látọwọ́ ọ̀gbẹ́ni Alóńgẹ̀ Adéwálé o èyí tó ní ìjọba ìpínlẹ̀ Ondo ó ti jáwé ìgbélé rẹ̀ fún gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ afúnṣọ́wò eléyìí tó wà ní ìpínlẹ̀ náà kí wọ́n lọ rọ́kúnlẹ̀ tí wọ́n sì ní láìpẹ́ láìjìnà wọn yóò ṣe ètò ìdìbò èyí tí wọ́n ó fi yan àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun mìíràn sórí ipò ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àwọn ẹgbẹ́ olùdókòwò ní orílẹ̀-èdè yìí tí wọ́n jẹ́ igun ìkejì sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Trade Union Congress TUC ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí pẹ̀lú ìwé jàǹrànjàǹrà kan ẹ̀písẹ́lì èyí tó bẹ̀rẹ̀ láti ìwé Genesis tó fi dé ìfihàn báyìí o èyí tí wọ́n kàn láti fi ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí wọ́n rán ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí létí àwọn àdéhùn èyí tí wọ́n jọ kí wọ́n bọ̀ nínú ọdún 2023 èyí ọdún tó kọjá o gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nínú ẹ̀písítélì ọ̀hún tí àwọn ẹgbẹ́ TUC tí wọ́n kọ o sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn àdójúkọ èyí tó jẹ́ ìṣòro tó ń dojúkọ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ohun tí wọ́n mẹ́nubà nínú ìwé ọ̀hún ni ọ̀rọ̀ owó náírà eléyìí tó tún di nǹkan tó ti wọ́n gógó láwùjọ bí àwọn èèyàn ò ṣe rí owó náírà gbà èyí tó sì ń ṣe àkóbá fún lílọ bíbọ̀ àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí. Ẹ̀ẹ̀kejì ni bí nǹkan ti wọ́n gógó àti jẹ àti mu tó di ìnira fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà wọn ṣàìrán ìjọba àpapọ̀ létí àdéhùn tí wọ́n jọ kí wọ́n bọ̀ ọjọ́ kejì nínú oṣù kẹwàá ọdún 2023 eléyìí tó ní kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ èyí tí wọ́n ń ṣe o kí wọ́n má ṣe daṣẹ́ sílẹ̀. Ní báyìí àwọn igun èkejì tó jẹ́ ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà TUC sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ń ṣe ló ń fi àwọn rírà bẹ́ẹ̀ sì ni wọ́n fi ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n fi wọ́n ń pèrà. Wọ́n sì ní ẹni bá fi ní pèrà bí èèrà bá fi ní péjì ń ṣe làwọn sọnù gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC ọ̀hún tí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ìwé tí wọ́n kọ ò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkíni fún ọdún àti
iṣẹ́ ìránṣẹ́ sí ìjọba àpapọ̀ ti ọdún tuntun 2024 tí wọ́n ti ní ìrètí ọ̀tun ọ̀hún tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ìlérí rẹ̀ àwọn ò tí ì rí àdùn kankan, bẹ́ẹ̀ sì ni àwọn ò tí ì gbọ́ ìró ọ̀tun, àwọn ò sì tí ì rí ìrètí ọ̀tun náà o. Wọ́n wá ní lọ́wọ́ báyìí kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀rọ̀ kò fi ṣàdá o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn náà bó ti jáde látọwọ́ ààrẹ àjọ TUC eyín Comrade Festus Osifo àtẹni tó jẹ́ akọ̀wé àgbà eyín Nuhu Toro, èyí tí wọ́n kí wọ́bọ̀ lánàá lórúkọ ẹgbẹ́ TUC tí wọ́n fi ránṣẹ́ sí ìjọba àpapọ̀. Wọ́n ní ó ń bọ̀ àwọn ládé ẹ̀dẹ́ o, ohun gbogbo tó bá ní ìbẹ̀rẹ̀ ní òní òpin. Wọ́n ní bí sùúrù àwọn bí ìjọba àpapọ̀ bá lè sún àwọn kan ògiri, ohun tí ó tẹ̀yìn rẹ̀ jáde yóò jẹ́ ohun tí ó ya ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn tó díje dupò ààrẹ lọ́dún tó kọjá lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Atiku Abubakar ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe yẹ̀yẹ́ báyìí o, pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun wípé Alhaji Atiku Abubakar ó ń gbà á lérò ó sì ní lọ́kàn láti jáde dupò ààrẹ lẹ́ẹ̀kan sí tí ó bá fi di ọdún 2027, ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú APC ti sọ wípé Atiku Abubakar bó bá jáde ní ìgbà igba o ní ẹgbẹ́ òṣèlú APC ni wọn yóò máa na ẹ̀yìn rẹ̀ mọ́lẹ̀ ní ìgbà igba ọ̀hún tó bá jáde, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Bala Ibrahim, èyí tó gbé jáde tó dá èsì padà lórí ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ wípé òun sì máa jáde lẹ́ẹ̀kan sí lọ́dún 2027 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP táwọn yóò sì jẹ́ olúborí ní tí wọ́n na ẹgbẹ́ òṣèlú APC mọ́lẹ̀. Bala Ibrahim tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ní ọ̀rọ̀ Atiku Abubakar ìtì ọ̀gẹ̀dẹ̀ eléyìí tí ò tọ́ ohun tí a yan àdá tì ní. Wọ́n ní gbogbo ìgbà tí bàbá òun ti ń jáde o láti díje dupò ààrẹ òun ló ń fìdí rẹmi, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní ọdún 1993 Atiku Abubakar ó jáde ó fìdí rẹmi, ní ọdún 2007 wọ́n ló jáde ó fìdí rẹmi, ọdún 2011 náà wọ́n ló jáde ó fìdí rẹmi, wọ́n ní ọdún 2015 Atiku Abubakar ó jáde ó tún lulẹ̀, wọ́n lọ́dún 2019 bákan náà ló tún jáde o láti díje dupò ààrẹ ló tún lulẹ̀. Wọ́n ní pabambarì ní ti ọdún 2023 èyí tó ń gan lọ́kàn ti gbà á lérò wípé òun yóò jẹ́ olúborí ṣùgbọ́n tó lulẹ̀ sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu èyí tó jáde láti inú ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí wọ́n ní bí ikú lóloko bí tàkútélùkù lóloko, wọ́n ní gbogbo rẹ̀ ìpàdé ó dàbọ̀jà. Wọ́n ní Atiku Abubakar kò síbì kan tó lọ torí wípé kò gbórí adé, bẹ́ẹ̀ sì ni kò wọ ilẹ̀kẹ̀ oyè wá sínú ayé bí kò ṣe wípé kó gbà fún Ọlọ́run, nítorí gbígbà fún Ọlọ́run ní ìsinmi, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Àjọ FRSC èyí tó ń rí sí ìdáàbòbò àti ìgbòkègbodò lílọ bíbọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ní ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi léde wípé ó kéré tán ènìyàn 3 ló jọ́nà ọba nípè nígbà tí àwọn ènìyàn bíi 7 tí wọ́n fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀nà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó wáyé lójú òpópónà márosẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn nínú ọ̀sẹ̀ tá a wà yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọwọ́ alukoro fún àjọ ẹ̀ṣọ́ àbójú pópó FRSC ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn arábìnrin Florence Okpe, èyí tó sọ di mímọ̀ pẹ̀lú àlàyé fún àwọn akọ̀ròyìn wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ń wáyé o lójú òpópónà márosẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn látàrí àwọn eré àsápajúdé àti àìní sùúrù fún ara ẹni èyí tó ń wáyé láàrin àwọn awakọ̀ ọ̀hún tó sì fa ìjàmbá náà níbi tí ènìyàn 3 tí wọ́n ti jọ́nà ọba nípè. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àkọ́kọ́ èyí tó wáyé o èyí ò ní nǹkan bí aago 9 òwúrọ̀ ọjọ́ Wednesday tí ṣe ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí
ní ìgbà tí ìjàmbá ọkọ̀ ìkejì ọ̀hún tó wáyé ní nǹkan bíi aago 12 ọ̀sán gan rí o ní àná ti ṣe ọjọ́ Wednesday. Wọ́n ní àkọ́kọ́ èyí tó wáyé láàrin ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan àti kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta níbi tí ènìyàn kan tó ti jọ́nà ọba nípè tí ènìyàn bíi 7 tí wọ́n sì fi ara pa. Oníṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ló wáyé o níbi tí ènìyàn 2 tí wọ́n ti jọ́nà ọba nípè tí àwọn ènìyàn sì fara pa. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìwà ìnísùúrù fún ara ẹni àti eré àsápajúdé èyí tó ń wáyé o. Lákòótán nínú ọ̀rọ̀ ó pè ó wá gba àwọn awakọ̀ lámọ̀ràn láti máa ní sùúrù fún ara ẹni lójú pópó. Bákan náà ká jìnnà ká sì má ṣe eré àsápajúdé ká sì jìnnà sí nǹkan mímu èyí tó jẹ́ tajútajú tó lè mú ojú èèyàn máa wo bàlàbàlà bí ẹni kí ojú bọ òróró ẹja dídín. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọ́ni takasùfèé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Innocent Uja tí gbogbo èèyàn mọ̀ sí Two-Face Tú-Bàbá òun mà ló ti sọ̀rọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí ó dàbẹ́ ni wípé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ o nínú agboolé olórin takasùfèé ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fẹ́ lé àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ kúrò ní ìta eré àti orin kíkọ báyìí. Orin Two-Face tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tó fi ọ̀rọ̀ kan sórí ìkànnì ayélujára rẹ̀ ló ní ní báyìí àwọn àgbà ọ̀jẹ̀ èyí tó ti ń kọrin ṣáájú àwọn ọ̀dọ́ lágbà yìí ló dàbẹ́ ní pé lọ́wọ́ báyìí àwọn gangan ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọ inú iṣẹ́ orin tí ó sì ń wá orúkọ tí ó sì tíì ní orúkọ báyìí pẹ̀lú bí àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọ̀dọ́ lágbà bí wọ́n ṣe gba ìgboro kan pẹ̀lú àwọn orin tí ayé tí wọ́n sì ń kó wọn jẹ tí wọ́n ń fọ́ fún wọn o. Two-Face wá ní ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì o fẹ́ni yóò gbọ́dọ̀ mì. Ó ní iṣẹ́ tí orí fi rán òun ní orin kíkọ. Two-Face ní ní báyìí òun fi dá gbogbo àwọn olólùfẹ́ òun lójú kó tó di pé àwọn ọ̀dọ́ yìí wọ́n lé òun kúrò lágbolé orin. Ó ní kò sì sí ìkankan iṣẹ́ mìíràn tóun mọ̀ ju iṣẹ́ orin kíkọ. Ó lóun fi dá àwọn olólùfẹ́ òun lójú o wípé kí ọdún yìí tó dá sí méjì òun yóò gbé àwọn orin kan jáde èyí tí ó mì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáńlá ayé tìtì tí wọ́n yóò mọ̀ wípé bàbá ni bàbá jẹ́ o. Tú-Bàbá olórin èyí tó sì jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn olórin ni. Ó wá nínú òun dùn pẹ̀lú bí àwọn ọ̀dọ́ ọ̀hún bí wọ́n ṣe ń ṣe dáadáa o tó fi hàn wípé ọjọ́ ọ̀la agboolé orin ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti mú yẹ̀sì àwọn sì rí àwọn ènìyàn tí àwọn yóò fi orin lẹ̀ fún ní ìgbà tí ọjọ́ ogbó tó bá ti ń dé ní ọjọ́ iwájú gẹ́gẹ́ bí Two-Face bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tòrò ìmíì. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.